ẹ jọ ẹ ní sùúrù ẹ jáde ju òjòkòrò lọ ẹ ní sùúrù gàrí nìkan lárí àti ráìsì ráìsì wà bẹ́ẹ̀ sẹ̀gbó tí wà bẹ́ẹ̀ alábàdùn ẹ̀mí náà ẹ jọra yóò ṣe máa gbé wíṣà máa padà tó màmá wa gbé ìjọ ṣọba èèyàn ńlá ni wọ́n ẹni yìí ẹni ẹ̀yẹ ni wọ́n lọ́dún kan ní opportunity àjọwọ̀ ní Jerusalem bí wọ́n ti ń kọ́ orí òkè bẹ́ẹ̀ lèmi náà tẹ̀lé wọn wọ́n ṣe ń gbàdúrà ní oníṣàmì lórúkọ Jésù àjọṣepọ̀ oníbàjẹ́ ọ̀bì àpọ̀ pé àwọn kíríkìlì conference minister we want to decorate you with this release card in the name of the Father and of the Son ó yẹ sọ̀rọ̀ fún wa ẹ wo iye tẹ ẹ wo àwọn àti ìkòròdú lọ ẹ yẹ wọ iye fún kòròdú lè lè fún yín lọ́sí ìjọba. láìsí ló wá sálẹ̀. ẹ pàṣẹ wọn lọ́dún Jésù owó tó fún wa ti ra màálù ẹ pàṣẹ wọn fún àwọn ọ̀ṣọ́ba. nígbà yìí a ó pe bàbá wa ẹ má bìí pẹ̀lú sáré ọ̀dọ́ kì í presentation of certificate bàbá wa ẹni ọ̀ bàbá wa oyè mẹ́jọ wọ́n ti yèyé mẹ́jọ. so that àwọn kábíyèsí náà wọ́n fẹ́ mú ọpẹ́ wọn gbogbo èèyàn ẹ jọ ẹ bá bàbá àṣọpẹ́ lẹ́yìn náà kí gbogbo àwọn àgbàgbà bá wà ṣàdúrà fún kábíyèsí abọ́dà please abọ́dà fi kú owó ìdá ẹnu bá ọ̀nà lọ́wọ́ Lagos State. nítorí kábíyèsí ìjì àgbà kábíyèsí onímọ̀lẹ́nu mo súnmọ́ bá ní mọ̀ ẹgbẹ́ jẹ́ mo jìnnà sọ́ba ní mọ̀ ẹgbẹ́ wa àwọn bàbá lọ bá ń pàṣẹ. ọ̀rọ̀ bí Jésù kò sí máa gbé yìí. Orí Mádéjú, ọmọ bínú pé mo bá lóye lóde orúkọ làbí ọmọ alẹ́. Kábíyèsí. Nígbà tí Yéṣu wá bí ìwé gbogbo sáà. Eku kébí eku, ẹyẹ kébí ẹyẹ.
Àwọn bàbá wa mú ọpẹ́ wá, Ọlọ́run gba ọpẹ́ wọn. Ìwọ́n tó gba ọpẹ́ inú àlẹ́ yìí kọ́ mi, Ọlọ́run ẹgbẹ́ ẹ̀yìn wọn. Ìwọ́n tó gba ẹ̀pọ̀ ẹgbẹ́ ní ọpẹ́ wọn tó ṣe ìtẹ́wọ́gbà. A rí wọn lọ́dún yìí, ọdún tó bọ̀ má jà ṣe lẹ́yìn wọn. Orí ọ̀fẹ́ tí wọ́n fi tukọ̀ ìlú yìí tí ó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ Ọlọ́run ẹ̀ fi fún wọn. Àti àwọn àtìlẹ́gbọ̀n àwọn tí wọ́n bá wọn gbégbá ọpẹ́ ẹni gbígbẹ́ ni gbé sí lájòrò àárín wọn. Ní ìkẹyìn kí òkòkò jẹ́ ti yín, kí ìbùkòkò jẹ́ ti wa. Orúkọ Jésù Kristi Olúwa wa. Say my Lord is great. My Lord is great. My Lord is great. My Lord is great. So let's meet you, sir. Your name, sir? Okay, my name is Pastor Dr. Yemi. This new call, Team Mama share me. Any advice you give? Màá kọ́ gba àwọn níyànjú pé iṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣe wọ́n tẹra mọ́. She has been a wonderful mother and she has been a useful vessel unto honor. We have different vessels in the house. That's what the Bible says. But there are some that are unto honor. Lágbára Ọlọ́run túbọ̀ fi agbára fún Ọlọ́run fi okun fún iṣẹ́ ìrìnjú tí wọ́n dẹ̀ dì mú. Lágbára Ọlọ́run àjẹkùn ṣì dé oríṣiríṣi. Orúkọ rẹ̀ kùnrin rẹ̀ sà. Orúkọ mi ni Pastor Dr. Yemi Odùṣàkè. Ẹ sì mọ̀ sà. Ẹ má sà. Ẹ bá dárúkọ yín lẹ́kọ̀ọ́ rẹ̀ sà. Bàbá mi. I'm Chaplain General Dr. Odegbogbolu Oluwafemi Emmanuel, the COA International President General. So this new call from Mama, can you advise you from? First of all, congratulations because I'm expecting more winning to her because she is our life mentor from the chaplaincy internationally. So I'm expecting more. And even apart from that, when she called me and told me about this event, this program, that she's going to be decorated as the grand matron for this Ikorodu unification for the CNS. So then I'll be calling some international women program for international award as well. For her, I wanted to purposely introduce her to the women international programs so that they can also. So, have you challenge her more? Yes, I want to channel her more. Allah, thank you, sir. God bless you. I'm coming. Special Apostle Prophet Dr. Sir, this new call, Team Mama, just share that lane. Kí ni mo ń fún ọ sá? Fún mi mọ rírì ìtakùtakù ṣe wà nínú ìgbà therapy. So àgbẹ̀rẹ̀ yìí ń bá wọn sọ fún Ọlọ́run láti fún ọ lẹ́mìí gidi. Aláàtì lè tẹ̀síwájú nínú ojúṣe tí wọ́n ṣe wájú Ọlọ́run. Thank you, sir. Akọ̀ròyìn nínú wa. Ẹ ṣé o. Èní ni wọ́n tún fi jẹ matron nínú unification ní ti Ìkòròdú. Báyìí ni ìṣèlú tó lè nà. Inú mi dùn gan-an, inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Torí pé wọ́n fi mí jẹ matron, inú mi dùn. Mo dẹ̀ kí gbogbo àwọn tó fi mí jẹ náà pé wọ́n ṣe o. Iṣẹ́ Ọlọ́run náà máa wá tẹ̀síwájú lórúkọ Jésù. Unification náà kò ní bàjẹ́. Nǹkan tẹ́ jẹ́ lé ní ma kí ni ìlapa rẹ̀ nínú ìgbésí ayé yín?
ó náà ni mo sọ ṣáájú yẹn pé inú mi dùn torí ó máa nípa rere sí ayé mi bẹ́ẹ̀ ni. ṣáájú àsìkò yìí kí làwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé pàápàá sínú ìjọ ìkóso fún fi jẹ matron. èmi mo jẹ́ àwọn tí mo máa ń ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ó lè jẹ́ nǹkan tí wọ́n rí wọ́n fi fún mi ní matron yẹn tó ní mo máa ń ṣe ìlú tí mo ti jẹ́ oyè ìlú Mẹ́ṣọ̀ Ìpàgòdó náà mo máa ń ran ìlú yẹn náà lọ́wọ́ káàkiri bẹ́ẹ̀ ó lè jẹ́ nǹkan tí wọ́n rí nìyẹn tó fi fún mi jẹ matron. kí lọ̀rọ̀ tẹ́ wá ní láti sọ fún àwọn tó gbéṣẹ́ Olúwa dání? ọ̀rọ̀ tí mo ní láti sọ fún àwọn tó gbéṣẹ́ Olúwa dání pé kí wọ́n ṣe ní òtítọ́ àti ìyè torí iṣẹ́ Ọlọ́run náà àwọn míì wọ́n wà jẹ́ pé tó bá gbéṣẹ́ Olúwa fún wọn máa fi òròjú ṣiṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa ò gba ìròjú owó dẹ̀ ni kẹ̀kẹ́ yìí rere kọ́lọ̀ kó pèsè fún wa láti mú iṣẹ́ Olúwa tẹ̀síwájú. orúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Olúwafúnmiláyọ̀ Adébísí Yèyé gbogbo èèyàn mọ̀ sí Yèyé Mẹ́ṣọ̀ Ìpàgòdó. Ìpàgòdó sí ma.